ẹni tí akéde àṣírí ti bẹ̀rẹ̀ sí ní túbà ẹ wá wo ẹni tó ra orí àbsọ lọ́wọ́ Abdulrahman nílọrin ẹja gbọ́ látẹnu àfáì. ó ti ní gáńtà tó fi máa sáyẹn látẹ̀ńdà ó ti ní inú yàrá méjì ló gbà pálọ̀ nìkan ní ń gbé kódà inú yàrá tó ti ń ṣiṣẹ́ ìkòsí kẹ́pẹ́ẹ̀tì ńlẹ̀ lẹ́ẹ̀bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ wípé ó ní tájẹ́ẹ̀tì tó gba yàrá ń fún. ọlọ́wọ́ kú sùúrù ń sánmọ́ o ọ̀rọ̀ míì tó ti wá ń jáde nísìnyí Abdulrahman Ìlọrin ló ti mú ọmọ tó dúbú Ìlọrin ló ti pa ẹ máa wọ Ọlọ́run o ọwọ́ ọmọ ń wà ní Ìlọrin wọ́n ní wọ́n ti gbórí ẹ̀ wá bàdàn wọ́n ti wá tà sí. ta ló ra orí Ìbàdàn inú ìdí ilẹ̀ Ìbàdàn la wà yìí gbogbo ẹni tó ra orí Hafusa ní Ìbàdàn gbogbo tó bí kò bí ẹgbẹ̀rún ọmọ ó fojú rẹ̀ sunkún wọn báyìí. ìlú Ìbàdàn ni wọ́n ta orí sí ìjẹ́ lọ́rọ̀ yìí ìjẹ́ ó yẹ kó wọ social media èèyàn ṣe convention fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ Ìbàdàn lọ tarí sí nìkan ló mẹ́kì ẹ̀. Mo rí fídíò ibi tí Abdulrahman ti wà ní court adẹ̀rí èèyàn bíi mẹ́rin pẹ̀lú ẹ̀ dìísìn àmọ́ nǹkan táwọn ẹ̀ ṣe tó fi wà ní ibẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ ìyẹn ò mẹ́kì ẹ̀ tu social media but Ìbàdàn lọ tarí sí o ìyẹn ló mẹ́kì ẹ̀ tu social media. Ẹ bá mi gbólúwa tóbi Allahu Akbar ọ̀rọ̀ àwọn àfáyọ ò yàtọ̀ sí àjẹgbodò tó ń wẹ́ ní kúnra. Ìgbà téèyàn kun èèyàn tó pààyàn ní ìlú Ìlọrin kò tiẹ̀ síbi tí ò ti lè ṣẹlẹ̀ ẹja ayọ̀ ti Ìlọrin kúrò ń bẹ̀ ó lè ṣẹlẹ̀ níbikíbi but ibi tí ẹni ẹ ti wá pààyàn ẹ wá gbé sórí at least apá wà bẹ́ẹ̀ kò sórí nìkan ló make body gbogbo ẹ̀yà ara ìyẹn wà bẹ́ẹ̀ tó dẹ̀ níbi tó ta àwọn nǹkan yìí sí àwọn yẹn ò make it to social media but Ìbàdàn lọ tọrí sí nìkan ló make it to social media ẹ lè sọ pé ẹ̀ ń ṣalábòsí ẹ̀yìn àfáì ẹ lè sọ pé ẹ̀ ń ṣalábòsí ẹ ti mọ̀ wípé àwọn èèyàn ti ṣojú sí Ìlọrin yẹn ẹ fẹ́ divert attention wá sí Ìbàdàn Ọlọ́run tẹ̀ ṣe pé ẹ ti ẹ̀dá ọkọ̀ Ògùn state torí irú ẹ̀ gọ́sẹ̀ máa ń ṣẹlẹ̀ lógùn state almost all the time ni wà á ti ń dúpẹ́ irú ẹ̀ dẹ̀ ó ti ń dínkù. ṣé rí ọ̀rọ̀ Abdulrahman yìí kò kúkú ṣe mí ní kàyéfì kò kúkú ṣe mí kàyéfì torí àwọn àáfàá yìí lọ ní èèyàn tó bá máa jẹ́yàn láyé ó gbọ́dọ̀ ọkọ̀ jẹ́yàn ìkan náà àáfàá àwọn náà ló sọ. So tẹ bá dẹ̀ wá rí èèyàn kan tó pààyàn tó kú èèyàn tó dẹ̀ mọ́wọ́ èèyàn sínú ọtí tó bẹ̀rẹ̀ sí ní lò ó ẹni ìṣáájú ẹ̀ ló ṣì ń fọ́lò. ṣé wàá rí Ìbàdàn lọ tarí sí ibì kan lọ tarí sí ìyẹn ò mí pé ìlú Ìbàdàn tó tarí sí yẹn kìrìsìtẹ́nì ló rà lọ́wọ́ wọn bẹ̀ àbí kìrìsìtẹ́nì ló rà àbí babaláwo ló rà mùsùlùmí pẹ̀yàn ńlọrin ẹ wá gbọ́ pé òkè ó tarí sí Ìbàdàn tẹ ọkọ ṣèwádìí ẹni tó tarí fún bóyá kìrìsìtẹ́nì ni o bóyá mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ni o Ìbàdàn ló tarí sílẹ̀ kọ́kọ́ lẹ́bẹ̀ẹ́ sí ní sọ but meanwhile nígbà tó ń ṣe confession kò dárúkọ ẹni tó tarí fún bẹ́ẹ̀ ẹ̀yin tí akéde ẹjọ́ bá ń gbọ́rọ̀ sí dédé làkàyò nínú ọ̀rọ̀ tí ó fi sọ pé Ìbàdàn lòun tarí sí kò dárúkọ ẹni tóun tarí sí bẹ́ẹ̀ bọ̀ Ìbàdàn ló sọ dẹ̀ sọ pé ẹ̀ ṣàbòsí ẹ wo àpòsí ti délé ayé ọjọ́ ti pẹ́ ta ni eléṣiṣẹ́ ò bá gbé tó ò bá ṣe légbò ẹ̀ ń tẹ̀ láti kọ́fà Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ibẹ̀kẹ̀ lọ ti ń dúbò èèyàn yìí ṣe rí 2025 tàwọ̀ yóò dàbí ọ̀hún àfa ló fẹ́ gbọ́n wá nítorí ní January yẹn là ń sọ ọ̀rọ̀ Ganu sí ní February báyìí yẹn ní alápàtà àti ìmọ̀kan tó máa ṣẹlẹ̀ ní March báyìí ó lọ fà ẹ̀yin tí akéde ẹjọ́ ẹ bá ń fi opportunity lọ follow akéde lórí YouTube Akéde Oòduà torí àìmọ̀ ẹlòmíì tó máa pè mí tó máa ní àwọn ò sí ní TikTok pé orí YouTube làwọn wà ẹ follow akéde ẹjọ́ ẹ mọ̀ pé tẹ bá yẹn follow èèyàn sí lórí YouTube ní tẹ́ni ẹ bá drop video bẹ́ẹ̀ náà ni video ẹ̀ ṣe máa trend sí ẹjọ́ ẹ bá lọ subscribe sí YouTube channel wa lórí YouTube.